السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. شو لكم من الأسئلة؟ كمية كمية. Àwọn tí àpá àrò sí àwọn náà ti ń gbọ́ àrò wa ní ṣùgbọ́n àṣẹ fún bá wa fi kún. N tí abẹ́sọ ni pé ọgbọ́ngọ́rọ̀ lórí ìbẹ̀rẹ̀ lọ́wọ́ àbá ni. Ọgbọ́ngọ́rọ̀ lórí ìbẹ̀rẹ̀ lọ́wọ́ àbá ni. A máa sọ pé àtàkùnlá lórí pẹ̀fẹ́ alónàbí ọ̀là hàn ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ àbá. So ẹ máa fi dẹ́ra yín. So bákan náà ọlọ́run sọ pé wàlá akọ́bàtì lè taqwa ẹni tí ó ní bẹ́yìn òun ẹni tó ní bẹ̀rẹ̀ náà bá wàlá akọ́bàtì lè taqin àwọn tó bẹ̀rẹ̀ náà bá ní wọ́n ní bẹ́yìn wọ́n ní bẹ́yìn láyé wọ́n dà pẹ̀lú ọlọ́run pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run bá so àwọn ó sì dà àwọn ó rí ibi dé sí ọ̀dọ̀ ọlọ́run bá. tó ọlọ́run ọba ó jẹ́ káwọn apáyín tí wọ́n dá àwọn tí ń bẹ̀rẹ̀ wọn òun náà ní àwọn àwòdìyàwó ẹni àwòdìyàwó ilẹ̀ muttaqun àwọn tí wọ́n ní àwọn àwòdìyàwó àwọn àyò òun náà làwọn tí wọ́n bẹ̀rẹ̀ náà ọba so ìbẹ̀rẹ̀ náà ọba náà sì ní pé kí wọ́n tẹ̀lé tọ́lọ́ àdìtà Nabi sallallahu alaihi wasallam kí ni tí ń tẹ̀lé súnà ṣe tí ń tẹ̀lé tọ́lọ́wọ́ bá ní àbí ń ṣe lọ́n tí ń tẹ̀lé tọ́lọ́wọ́ ní àbí ṣe lọ́n atọ́kọ̀ ẹ̀dàmí rún. ẹni tó ń tẹ̀lé súnà kò sẹ́ni tó tẹ̀lé tọ́lọ́wọ́ tó. sọ́dọ̀ ẹ máa ní ẹ̀yàn tẹ̀lé súnà subhanallah tó máa ní pé torí pé súnà ni pé ọ̀rọ̀ anábì iṣẹ́ àti iṣẹ́ tó ṣe àti àwọn tó ṣe lásìkò tí ó sọ̀rọ̀ sọ́dọ̀ ẹni tí wọ́n ń tẹ̀lé nǹkan báwọn wọ́n lọ jẹ́ pé òun náà kọ ìrà láàrin àwùjọ òun náà máa bínú sí lámà sí pé kí ní sáà sọ̀rọ̀ kọ̀rọ̀ wàlá wọ́n fi nípò lọ́dọ̀ ọlọ́run ọba ni wọ́n fi nípò lọ́dọ̀ ọlọ́run ọba ni wọ́n fi nípò lọ́dọ̀ ọlọ́run ọba ni torí pé ní ẹni tó yẹ kó tẹ̀lé ní tẹ̀lé ọ̀hún ló má ṣe lọ́run ọba ṣẹ náà tó ń sọ pé qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumu Allahu wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim ọ̀hún ló sọ pé ọlọ́run sọ pé tẹ́ bá fẹ́ràn wọn ọlọ́run ọba ẹ tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam tẹ́lá tẹ́lá ànábì òun ọlọ́run bá wà nífẹ̀ẹ́ yín ẹni tọ́nà tó pọ̀ nífẹ̀ẹ́ ni wọ́n á ń bínú sí ìbínú rẹ̀ ló ṣe ẹ̀ka fún wa láì yóò tún máa mú níyì sí ni yóò tún máa mú ga sí ni yóò tún dé kó sórí láyé àtọ̀run sí ni ọlọ́run tó wá tún wá forí òun tún wá fẹ́rẹ́sẹ̀ wọn jù wọn ìwọ́n tiẹ̀ wọ́n lékún lẹ́sẹ̀ ni ọlọ́run tún máa fẹ́rẹ́sẹ̀ jẹ́ nítorí pé ń tẹ̀lé tọ́lá ànábì sallallahu alaihi wasallam so bákan náà sọ pé ọtí ọlọ́wà àti rasul la'allakum tuflihun ẹ tẹ̀lé tọ́lá àbá tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam kẹfìlẹ̀ jẹ́ ní tí ó jèrè ìtumọ̀ sí pé ọtọ́ tẹ̀lé ànábì wọn ni kò bẹ̀ lórí ara ẹ̀ wọ́n lò ní jèrè ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ torí pé màfún màkàrà máa dọ́wọ́ àti tẹ̀lé tọ́lá ànábì sọ̀sọ̀rọ̀ ò ní jèrè ni wọ́n tọ́ pé ẹ tẹ̀lé tọ́lá ẹ tẹ̀lé ànábì sọ̀sọ̀rọ̀ so tẹ̀lé ànábì náà sọ pé súnà ànábì sọ súnà kì í ṣe pé tọ́wọ́ ti adá pé àbẹ̀rẹ̀ pé àbí àwọn tí wọ́n ṣàì lójútì àbí kìnnìkan rárá ọláyàn ṣàì lójútì ẹni tó bá ń ṣàì lójútì ń ṣàì lójútì rẹ̀ ni wọ́n náà tẹ̀lé súnà bó ti yẹ kó tẹ̀lé ẹni tó bá tẹ̀lé súnà kò ní ṣàì lójútì kò ní máa ṣàbúrú kò ní máa búyàn kò ní máa ṣépè kò ní máa ṣe kíní so that in tó bá ṣe tí ọ̀dá lọ́dọ̀ ní ṣe tí ọ̀dá so but ká sọ pé n ti ń ṣe mu n tí anábì ní kò ṣe sọlọ́sọ̀rọ̀ n tí anábì gbé wa kọ́ ní kò dá ọ̀rọ̀ jọ́ lọ́dọ̀ lọ́wọ́ bá so that ẹ̀ náà tó wá sọ fún wa pé wà ẹ̀ ń tètè ọ̀rọ̀ tẹ̀tẹ̀lù tẹ̀ bá tẹ̀lé anábì sọ̀sọ̀ ní ṣọ́ọ̀tù náà pé ẹ̀ mọ̀nà n túmọ̀ sí pé tẹ̀ bá tẹ̀lé anábì gbogbo tó kọ́lé tẹ̀lé ṣẹ́rí akásí máa tara wa á máa tara pé tọ̀ àwọn bàbá àbá àwọn àyà ìyá àwọn àfáwà àwọn àfáà àwọn bàbá àbá alhamdulilayi jẹ́ wọn lọ́kẹ́ wọn lórí dáadáa wọ́n ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ so ẹni ọlọ́run àánàkọ́ kí wọ́n jẹ́ so kọ́nà kọ́ jẹ́ kí wọ́n jẹ́ bẹ́ẹ̀ náà àwọn ìtàn tí kọ́nà kọ́ forí jì wọn àwọn ìtàn bẹ́ẹ̀ kọ́nà kọ́ bá aṣọ wọn kámọ́ sí àwọn lókùsùn àti àwọn kọ́nà jẹ́ kí bẹ́ẹ̀ wọn dà so that but kẹ́rẹ́ pé tí wọ́n bá kù síbì kan káwọn wọn sọ pé rárá wọn ò kù síbẹ̀ ìwọ ni kò ká ò ní bú wọn ò ní sọ kankan sí wọn la ó ká kò jìnà síbi tí wọ́n kù sí wọn ni ó sì wá tún bí tí wọ́n kù sí wọn sí pẹ̀lú hikma pẹ̀lú àpọ́nlé pẹ̀lú lójútì mọ́ká máa sọ pé kí ni wà láyàn bàbá àwọn ọmọ pẹ̀lú ọlẹ́ǹpa ẹni tó pẹ̀lú ọlá wọn ní mistake wọn ṣe kí n kàn àbí kí wọ́n máa lọ òdodo àbí kí wọ́n ti ń pè dẹ́líl ẹ̀rí kí wọ́n máa lọ lọ́rùn àwọn pé tí ọ̀dà kan fi bá kìtọ̀dà àwọn aláìwọ̀n ń ṣe ẹni ìwọ gan tó ń sọ bẹ́ẹ̀ ọmọ pé òun kúrọ́ ni ó sì ń ṣe ẹni
wọ́n tó ń takò súnà máa pò ń ṣe ẹni ó sì kúrọ̀ ni so that ọlọ́run sì gbẹ̀rù tó ń sọ so that ọmọ sọ ẹ̀dẹ̀dẹ̀rẹ̀ anábì sọ sallallahu alaihi wasallam èèyàn máa sọ̀rọ̀ míì tó yẹ pé inú ìyọnu ọlọ́run bá ní ọwà tó bá sọ báyìí tó ọlọ́run sì tọ́ ọgbà tó bá yọnu sí kò ní sọ ọlọ́run níbi ìsinmi láyé èèyàn sì máa sọ̀rọ̀ míì tó yẹ kó kò ní fura pé tó ń sọ inú ìbínú ọlọ́run bá ní tó bá sọ báyìí dé ọlọ́run sì bínú tó bá bínú sí kò ní rí ọ̀nà ọlọ́run bá láyé iná ní ọwọ́ lọ́jà kìyàmá so ọlọ́run kọ́ ṣọ́ wọn bẹ́ẹ̀ tó ń kọ́kọ́ ọmọ tí wọ́n máa sọ ń kọ́kọ́ ọmọ tí wọ́n máa ṣe so bọ́ọ̀lù tí wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n máa yàpá ọlọ́run wọ́n máa yàpá ọ̀nà bí sọ̀rọ̀ wọ́n tún wá ẹni tí ń ṣe ẹ̀kún jíkọ́ ṣe owó bí wọ́n máa dógun tí wọ́n máa rẹ ìwọ tọ́jú kọ́ láṣẹ lórí ẹnìkan máa dógun torí kí ló jẹ́ سيدي هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا كيلو جه ولا لم يكن ولا لدا أو يعني بعد أن كنت معدوما ما توجه قتله bó ti lè pọ́ jẹ́ ọ̀sọ̀rọ̀ pé kíníkà pé wá di pé orí pé olè ṣe kíníkà ọlọ́ba ṣe aburúfẹ́ nìkan kan sì sóye kí ló wà tẹ́lẹ̀ ó tún apá àdé ọjọ́ ọ̀lẹ́ náà ni torí pé gbogbo bọ́wá ṣe jẹ́ bọ́wá bá ní kọ́ pẹ́ láyé ọgbà pàpà àdé tí ọ̀la dàwọn náà ni sóye gbogbo tó ọtọ̀ ńlọtọ̀ ń bọ́ tó ń ṣe dìgìdìgì sọ́pà pé ọ̀rọ̀ àmà tẹ̀lẹ̀ jẹ́ bí ìgbà tó pé ọmọ kẹsẹ̀ fẹ́ máa ṣe ọ̀fẹ́ ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ rìn sóye tó bá tún jù bẹ́ẹ̀ náà máa bí ọ ní ìdáàlọ́mí sásọ̀nù wọn náà kọ́ ṣàánú wa kí ni fáàrí rẹ̀ ọ̀rọ̀ àpọ̀kọ̀ tó bá sì wà á rí ọ ọmọ bó ṣe máa pé bó ṣe máa ní ìwọ tí wọ́n pè lára gbà ìwọ tí wọ́n pè ní kìnìkan ìwọ tí wọ́n pè ní kìnìkan ṣoṣo hánà láìláàdẹ̀ ọba tí kú bá dé èyí tó pọ̀ fábà ẹ̀ bá kújà kò ní ìyìn tí rẹ̀ kùn sí ọ̀rẹ́ lọ́dún mẹ́wàá sí mo fẹ́ lọ́gbọ́n ọdún sí sóyè sí ọ̀rọ̀ anímọ̀ rẹ̀ mọ́dé ká ìrìn ọ̀tàn mọ́dé kan ó tẹ̀ ibi tó dé sóyè mọ́dé kan máa ṣe lọ́run gbogbo ẹjẹ máa ń ti kùtì tẹ máa ń pa nápọn bodò kọ́ lọ́sọ̀ pé àyìn tó báyìí ìrìn rí báyìí sóyè ẹ má mú mi ṣe lọ́wọ́ bá ṣe bí báwo mo ṣe lè tó tí wọ́n á tó ń tẹ́ mọ́ àfi níwèé tí ànábì gbé wa sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ ànábì nu ń tó tẹ̀lé tọ́lọ́wọ́ àbàdì náà wà àwọn tí wọ́n tọ́lọ́ tá ànábì ti fún ìwé àlùjánnà látàyè mẹ́wàá ni wọn gbogbo wọn bẹ̀rẹ̀ pé káwọn ọmọkùnrin lórí mi fáàkì gbogbo wọn bẹ̀rẹ̀ káwọn ọmọkùnrin lórí ẹ̀ṣẹ̀ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ báwo wà láwa tá a jẹ́ nǹkan سي الله سبحانه وتعالى واعبد ربك حتى يأتيك اليقين سنة بدل كوفي دبا بين لا تقول سيدي سنة عليك ما وصل كلام كان بيدوا صلى الله عليه وسلم ترى دو شلون شرط méjì so bẹ́ẹ̀ tó ń kí ìbádà tí a ti tọ́kọ́ afẹ́kọ́lọ́ ọ̀dà òun náà ni àkọ́kọ́ ni pé ìsàfọ́mọ́ ṣẹ́fọ́ náà ọba nìkan ẹ̀kejì ni pé kéèyàn iṣẹ́ tí yàn ṣe kọ́ tẹ̀lé tọ́ kófì tẹ̀lé tọ́ kófì bákan náà dùn mú ànábìtọ́ náà fẹ̀sìn rà torí ọlọ́run sáàrì wọn náà kó tí ò fẹ̀sìn rọ̀ lọ́tọ̀ náà bẹ̀rẹ̀ sórí tó fi fi ẹ̀sìn rà nábì sallallahu alaihi wasallam so that ẹni tí ọba ti sí ní májàmí èjò àbí tàwa sí kan ọlọ́run ní gbaṣẹ́ náà ọlọ́run ní yabluwakum ayyukum ahsanu amala al-ahsaniyya níbẹ̀ ọkọ̀ ìtumọ̀ ní pé tó ti ṣẹlẹ̀ dáa jù òun náà ni pé aswabukum amala so iṣẹ́ òsì ní dáa àti kárí májàmí èjì yẹn so that al-ikhlas wal mutaba'a so that ẹni tí wọ́n bá wá fi ṣèkóńgẹ́ lẹ́yìn wọn náà máa jó rẹ̀ ní makara dákun jẹni dálẹ́sìn jẹni báyìí lọ jẹni tẹ̀lé tànábì sọ̀rọ̀ sàn jẹni báyìí lọ kọ́yẹ́ kó ètì ẹ̀kọ́ láìkẹ́ ni so òun wọ́n máa dọ́gun tì sẹ́ńtẹ́ à ń ṣe bí díà tí ń dàda rẹ̀ wọ́n máa tẹ̀lé so náà jẹ́ lójú sọ wọn lẹ́yìn so ẹni tí òsùn ẹni tọ́jà kó jọ́sùn lọ́dọ̀ wa ni pé ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀ ànábì sallallahu alaihi wasallam kó jọ́sùn lọ́dọ̀ wa ni ilé ayé lẹ́tọ̀ọ́ mọ́ o ilé ayé mọ́ ọ̀run òde ké bàbá alágídí ilé ayé mọ́ ọ̀run òde ké ìyá alágídí ó gbé ẹ̀sán táǹtàn ayé kò lójú láyé lọ wọn kálukọ padà mọ̀ pé kí ló wọn ọ̀dọ̀ lọ́wọ́ bá wàhálà rọjà sàmìnà láyé àti yàrá màlúkẹ́ màláìsàn ń dalọ́ ìjà náà bá ọ̀dọ̀ ẹnu omi tó kàn kàtó gbẹ̀zẹ̀ pé kìnìún sábà ní ká máa wọn réètì mi pé ọlọ́run ọmọ tí wọn bẹ́ẹ̀ wọn ti lọ ọ̀dọ̀ jù bẹ́ẹ̀ lọ ọ̀dọ̀ jáde kàmá kò ní wọn kankan kò ní wọn tó jẹ́ tó ṣe lè gbé jẹ̀nà àbà ọ̀dọ̀ ìyẹ́ mosquito ẹ̀yàmìyàmú ọ̀dọ̀ náà bá so kámá tá à ń ṣe kábẹ̀ ọlọ́run ọba ẹ má jẹ́ àtìra wa sóyè ọlọ́run kọ́ sàmánà wa so wọ́n tó so irú ẹni báyìí tí wọ́n kọ́ nílànà àwùjọ ni so ẹgbẹ́ tó wọ́n bá ti ṣe òdodo fún àti ń tẹ̀lé òdodo tó bó ṣe ládàá ma kó ọ̀nà ọbẹ̀ kó tẹ̀lé tọ́lọ́run ọba kó tẹ̀lé tànà bí sọ̀sọ̀ nílé odò tí bá ń ṣe kọ́ má jẹ́ pé yọ́ máa fàgọ́ bá àyàn lò yọ́ máa fi pé yọ́ máa ṣe sí ọ̀dà ọlọ́run kọ́ sàmánà wa ọlọ́run bá láwọ́ tó ní mímọ́. ẹni tó béèrè ni ó padà wá specific lórí ìbéèrè oní ìgbà tẹ̀ ń sọ̀rọ̀ pa àsálátù kí wàá lè fẹ́ sọ pa nẹ́sípàtì ìbéèrè tí oníbèrè béèrè ṣùgbọ́n tó bá fẹ́ jẹ́ kí àwọn ṣẹ́ẹ̀kì wọn sọ̀rọ̀ pa èyí tí wọ́n ń ṣe ó kọ́kọ́ bá wa tẹ́sítì àwọn doctrines àwọn tó bá mọ̀ nípa wọn àwọn tó bá mọ̀ nípa wọn tó mọ̀ pé wọ́n ń ṣe tí ò kálí tí ò rí àpòjá wọn lè ánsà rẹ̀ àti kí wọ́n mọ àwọn tí wọ́n.